búgbàmù lónìí lóyún Mushin ní o Mushin lu Èkó òun làdó olóró ti bú o ẹ̀yin èèyàn eléyìí wá ṣe pé Boko Haram ló wọlé o àbí pé kinní kankan ló ṣẹlẹ̀ o kọ́lọ́n kó mọ̀ wá gbà wá ní báyìí lọ́wọ́ àwọn bí Haúsá la máa pè wọ́n ní kò kàn tiẹ̀ yé wa ẹ mọ̀ máa rá àwọn Haúsá tí wọ́n máa ń salẹ̀ káàkiri àwọn scavengers yẹn àwọn ni o Ọlọ́run ló mọ bí wọ́n ti rí kinní bọ́ǹbù tí wọ́n lọ rà bóyá kò mọ̀ pé bọ́ǹbù ni mo rò pé kò mọ̀ ná pé bọ́ǹbù ni ló bá rà á ó débi orí àkìtàn tí wọ́n kọ́lé wọn sí ǹjẹ́ kó mọ̀ písì sí ẹ̀ bí kinní ṣe dúgbàmù mọ́ lọ́wọ́ nìyẹn. ṣé wàá rí i pé yéé lágbára bẹ́ẹ̀ ṣe rí Ọlọ́run Elédùmarè lálẹ́ Yorùbá Ọlọ́run Elédùmarè mọ̀mọ́ já sí ń ṣe o kàn án pé bẹ́ẹ̀ kà bí ó ti rí bọ́ǹbù tó gbé wọ Mushin tán yí èèmọ̀ yí bọ́ǹbù ni kà bí ó ti rí Yèsí ló ta bọ́ǹbù ń kó sínú Èkó náà nìyẹn ti ta bọ́ǹbù ń kó tán ti ta bọ́ǹbù kábòkíhùn ṣé mọ̀ yí àwọn pípù èèmọ̀ sí wọn mọ̀ lè dá lára ṣé mọ̀ yí òwe àwọn bàbá rẹ̀ yí fura lògùn àgbà bẹ́nilé fura àjà fura àjà mọ̀jẹ̀ bẹ́nilé bá mọ̀ fura olè àmọ̀ mọ̀ kó lẹ́rù Ọlọ́run Elédùmarè mọ̀mọ̀ jogun mọ̀mọ̀ kó alálẹ̀ Yorùbá ìmọ̀ jẹ́ káwọn pípù kan mọ̀mọ̀ sún síwájú kó a o torí bó bá ṣe àárẹ̀ ọ̀pọ̀ èrò ní kíní ti dún gbá o ṣé mọ̀ yíyé àmọ́ mẹ́mí ọ̀pọ̀ ènìyàn lọ o pẹ̀lú gbogbo rògbòdìyẹn dẹ̀ ṣẹlẹ̀ láàrin ìyá Yorùbá àti Ìgbò àtàwùsà mọ̀ sí àwọn Haúsá àmọ̀ lè dánwò ṣé mọ̀ yí ẹ̀mẹrin ọ̀mọ̀mọ̀ jọ lójú ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà gbogbo ìyẹn ọmọ Nàìjíríà ìyẹn tó wáyà wò ó torí bí ó ti rí àdó olóró ńlá èèmọ̀mọ̀ yé nìyẹn kọ́lọ́run Elédùmarè mọ̀mọ̀ já sí ń ṣe o wọn a mọ̀ sọ̀rọ̀ ni pé èsà ààbò tó dájú èèmọ̀mọ̀ sí lálẹ́ Yorùbá èèmọ̀mọ̀ sáàbò tó dájú gbogbo ọ̀n síkọ́rìtì hàn dẹ́gbà náà bí kàn lọ́mọ ìyàwó kàn lọ ibi àwọn àti rówó gbà kàn lọ́wọ́ gbà mọ́ yẹn lọ yé nìyẹn mọ́ gbogbo orú kan bí yé ló yẹ kí àwọn aláàbò ìyẹn tó jẹ́ pé àwọn síkọ́rìtì tá a ṣáàṣì wọn tá a chẹ́kì gbogbo wọn bá rà gbogbo rẹ̀ ló yẹ kó wà nílùú ara tá à ń sọ̀rọ̀ ni máa ẹni bá wà láàyè léráyè náwó. ìyẹn ní Mushin lónìí èèyàn kú ṣé bó náà lẹ́ ń wò ṣé bẹ́ẹ̀ rí gbogbo nǹkan bó ṣe scatter this is the right time fún ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n gbọ́dọ̀ wá nǹkan ṣe sáwọn people yìí they are too much láàrin ìgboro ẹ máa tó wá fọ́nì ń bẹ̀ wọ́n nílé o wọ́n á kàn máa kóra wọn wá wọ́n á máa kóra wọn wá wọ́n gbalé tán fẹ́ sùn wọ́n níbì kankan tí wọ́n fẹ́ dúró sí wọ́n á wá lọ kọ́lé àwọn ilé burúkú tán kàn gbá páànù pọ̀ sórí àkìtàn even àwọn people yìí gan wọ́n dangerous fún wa láàrin ìlú ìjọba ìpínlẹ̀ Èkó kì í ṣe ìpínlẹ̀ Èkó nìkan gbogbo ìpínlẹ̀ náà wà ìjọba gbọ́dọ̀ gbégbèsè lórí àwọn people ẹ wo ohun tó ṣẹlẹ̀ lẹ́nìí báyìí kó wá jẹ́ pé bí àárín èrò ibi tó ti ń gbé kinní yẹn lọ ni kinní yẹn ti dún gbàmù ṣé mọ iye ẹ̀mí tí ìbá dèrò ọ̀run lónìí ẹjẹ́ àjọwò òǹlẹ̀lẹ̀. nínú jára bàbá yìí o. wọ́n fẹ́ pa wá nínú jára bá. kí ló dé ẹ fẹ́ gbẹ̀mí wa ẹ̀yin mọ́nà ẹ lọ para yín sílùú yín náà. This is bomb. This is bomb dance. Those are Boki bots. They bought it as iron in Ijearaba. Unknown to them that it's a bomb. So as one of them is cutting it, the thing now went off. It exploded. And you can imagine it killed one of them. Look at how it exploded. ṣé ń rí i pé ọ̀rọ̀ rẹ̀ a ní Nàìjíríà bẹ́ẹ̀ ṣé ń rí i pé ọ̀rọ̀ ọ̀tẹ́ bá bòmíràn yọ bẹ́ẹ̀ Ọlọ́run Elédùmarè mọ̀mọ̀ já rọ̀ràn mọ̀mọ̀ já rọ̀ràn mọ̀mọ̀ já ṣàlejò gba
débi pọ́n kẹ́ni tẹ̀ ń wò ó kẹ́nìyàn gbé adúrú bọ́ọ̀bù yìí kẹ́nìyàn gbé wa àárín ìlú ṣé mọ̀ yí Ọlọ́run Elédùmarè kó mọ̀ já kàkónà bẹ́ẹ̀ àfi kíjọba mọ̀mọ̀ wá nǹkan ṣe sọ̀rọ̀ hàn pípù o tó ràn pípù tá à mẹ́wò Ọlọ́run mọ̀mọ̀ já àgbàlejò kú tí yé ìbá lọ́dún láàrin ọ̀pọ̀ ènìyàn ṣé mọ̀ yí gbogbo èèyàn bá wà níbẹ̀ á dèrò ọ̀run rẹ̀ ni ọ̀run àmọ́ mi sọ̀rọ̀ rẹ̀ ọ̀run nìkan mọ̀ láre mọ́ bọ Ọlọ́run Elédùmarè mọ̀mọ̀ já àṣìṣe mọ̀mọ̀ já fọwọ́ wa fa gbùrù kí gbùrù mọ̀mọ̀ fa gbó bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà rẹ̀ á ǹjẹ́ kàn pípù à lọ síbi wọn ti wá káà náà fọwọ́ mọ́ àdúgbò rẹ̀ á tó rọ̀rọ̀ èyí ènìyàn mọ́ bẹ́ẹ̀ o.